Aláròyé máa wí o. Yusuf ti lọ sẹ́wọ̀n o, wáyà tiransifọ́mà ló jí tú lọ́sùn. ọmọ bíbí ìpínlẹ̀ Kebbi kan Adam Yusuf ládájọ́ ilé-ẹjọ́ májísírèètì ìlú Ẹdẹ ti ní kó lọ nájú lọ́gbà ẹ̀wọ̀n ìlú Iléṣà báyìí lórí ẹ̀sùn pé ó jí wáyà ìdí tiransifọ́mà kan lágbègbè Òkè Ìrẹsì nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. aago 12 òru kù ìṣẹ́jú 15 lọ́jọ́ kejì oṣù kẹfà ọdún yìí làwọn ará àdúgbò náà lọ fi tó àwọn ọlọ́pàá létí pé Yusuf ń kó ọ̀pọ̀lọpọ̀ wáyà kọjá èyí tí wọ́n gbàgbọ́ pé ìdí ẹ̀rọ amúnáwá ọ̀hún ló ti tú. báyìí làwọn ọlọ́pàá pa kìtì mọ́lẹ̀ tí ọwọ́ wọn sì bá Yusuf. ó jẹ́wọ́ pé òun àtàwọn kan làwọn jọ ṣiṣẹ́ náà. nígbà tó farahàn ní kóòtù lọ́jọ́ 14 oṣù kẹfà ọdún yìí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti hùwà burúkú àti olè jíjà ni wọ́n fi kàn án. gẹ́gẹ́ bí agbèfọ́ba S.O. Ibrahim ṣe ṣàlàyé, ṣe ni olùjẹ́jọ́ àtàwọn kan tí wọ́n ti sá lọ báyìí wọ inú àyíká ilé ajagunfẹ̀yìntì Adéùsì Samuel tí wọ́n sì ká wáyà tiransifọ́mà tó wà níbẹ̀ lọ. Ibrahim sọ síwájú pé ẹ̀rọ amúnáwá ọ̀hún tó jẹ́ ti àjọ IBEDC ló ń pèsè iná fún àwọn èèyàn agbègbè Ọlọ́runṣògo community, Ìlúdùn community àti Sàká Sàlámì estate ní Òkè Ìrẹsì nílùú Ẹdẹ. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé owó wáyà tí wọ́n wú ọ̀hún tó ẹgbẹ̀rin 800,000 naira. ìwà tó sì hù ọ̀hún níjìyà lábẹ́ ìpín 410 abala 24 òfin ìwà ọ̀daràn típínlẹ̀ Ọ̀ṣun ń lò. alábòjútó irinṣẹ́ fún àjọ IBEDC lágbègbè Ìfọ̀n nípínlẹ̀ Ọ̀ṣun Folúṣọ́ Adéjùmọ̀ ló ṣojú wọn ní kóòtù. ó ní ìpalára púpọ̀ ní irú ìwà tí Yusuf hù yìí ti mú bá ìṣọwọ́ṣiṣẹ́ àjọ náà nípínlẹ̀ Ọ̀ṣun. nígbà tí wọ́n ka ẹ̀sùn méjèèjì fún olùjẹ́jọ́, ẹni tí kò ní agbẹjọ́rò kankan tó ń dúró fún òun lòun kò jẹ̀bi. nínú ìdájọ́ rẹ̀, májísírèètì V.O. Adédòkun fún Yusuf ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù kan náírà àti onídùúró méjì ní iye kan náà. ó sì sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 25 oṣù keje ọdún yìí. ṣùgbọ́n nígbà tí olùjẹ́jọ́ kò láǹfààní láti ṣàṣeparí bẹ́ẹ̀lì tí wọ́n fún un, wọ́n ti taari rẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n ìlú Iléṣà títí di ọjọ́ ìgbẹ́jọ́ tó ń bọ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín.